ẹja lónìí fún lèmi jẹ́ o Àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. ọ̀rọ̀ nípa níbi àbí ìbátú nígbà tó ọdún ọ̀fà nígbà onípẹ̀lẹ́ ọ̀rẹ́ tó mi èmi ẹ̀rọ àgbọ̀ náà láyọ̀ láyọ̀ àwùjá. mo ṣe gbọ́ ọ̀lẹ́jà nígbà wẹ́ mọ́ nígbà ilé o eléyìí èmi jẹ́ mọ̀ tó ọ̀gùn tó ti kẹ́kẹ́rẹ́ fún ẹ. ìgbà wà láì lè ní ìjọba
Mommy's coming down, let's go celebrate. Wait. Torí mo tó dé bí mo ṣe ń dé. Àwọn ẹni lẹ́nu. Àwọn ẹni lẹ́nu. Títí láì máa wà láéláé. Apatah itu aku tahu. Jadi kita berasa, orang paling terlalu pinjam. Orang apa? Orang sisir, orang banyak terlalu pinjam. Orang jangan orang itu. Orang pinjam. Ọmọ tàbíṣẹ́ ní ilé gbogbo tó ti lé. Ọkùnrin láwọn tọ́mọ wà nílé lọ ṣe nílé. Àwọn tàwọn ọkùnrin tó rẹ̀ òṣèlú. Ọdún gbogbo ìdílé, àwọn ẹ̀yìn ló mú. Ọmọ ọ̀pọ̀ ọ̀túnbù kọ́wọ́ ọmọ ọ̀túnbù kọ́wọ́dà. Ọmọ náà lọ́dọ́, àwọn bẹ̀rẹ̀ yẹn. Lọ́wọ́ bí ilé ìṣe, àdìgbà ayọ̀ ìdílé ìgbẹ́kọ̀ òjò. Ìgbà ẹni wọ́n ṣe. Àwọn máa ń bí ní ẹ̀yìn. Wọ́n gbọ́ ọ̀rọ̀ láwọn fún. Òtí ìṣàkóso àwọn òbí mi àwọn bá bí lásìkò mẹ́rin pé o ìwọ
ọgbọ́n ìgbó ti gbà ọgbọ́n ìgbó àdúgbò ẹgbẹ́. Olóògbé ọgbà tó lẹ́gbẹ̀ẹ́ wọ́n ń wá àbáwọ̀ ọmọ mi. You will take pictures, that will be very hard. Keju, who is she? My mother. You go to person wey get money. My mother. Right now, DJ, play this thing. I'm a piano. I want to do it for you. If you don't spend money, you don't love your mother. DJ, let's go now. Gatekeeper, are you kidding me? DJ, now set up I want you. Let's go. I'm a piano. Papi, kọ̀kọ̀kọ̀, kọ̀kọ̀kọ̀, mo fẹ́ mọ̀ bóyá onífẹ̀ẹ́ mọ́ mi ẹ̀. Kéèkì, owó, kéèkì, papi, náwó fún mi, náwó fún mọ́ mi ẹ̀. Ó kọ̀kọ̀kọ̀ rà, yéè! Ọmọ rẹ̀, kéèkì, papi, kéèkì, bọ́ǹkì, kéèkì, ó ti fẹ́ bínú o. Ìwọ tó bá ní ìyẹn ti bàbá mọ́ mi báyìí, wọ́n á gbowó yìí, ṣé kọ́kọ́ ló bá yá ẹ? Àti bàbá ẹ. Ẹni sùúrù náà. Ẹ má tọ́ mi ní ẹ̀jẹ̀ lọ. Ẹ bẹ ní sùúrù náà. Ẹ bẹ mọ̀ ṣe náà. Ìwà. Ladies and gentlemen, after this one now, I'm calling Keji Papi and his girl. In his presence, Alaji, they are singing. I don't know. Come on, let's sing. Get money.
Almighty, cause you drop it, and I